Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. Ó ga jù. Àṣé tí Ọlọ́run bá ń bẹ fún wa, kò sí ẹni náà, kò sí ọba aláyé náà, kò dẹ̀ sí ẹnikẹ́ni tó kọjá agbára Ọlọ́run. Tọ́lọ́run bá ti ń bẹ fún wa, kò sẹ́ni tó lè mú wa, kò dẹ̀ sẹ́ni tó lè borí wa pẹ̀lú agbára Kristi Jesu. Bẹ́ẹ̀ ni, òun lọ̀rọ̀ Naomi ní ààfin yẹn. Naomi pẹ̀lú bó ṣe wà láàfin yẹn, tó bá rí nǹkan ọjà àbí nǹkan ìbínú, ó máa ń ní sùúrù lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ máa ń jẹ́ kí Ọlọ́run kó gba gbogbo ògo, kó gbàkóso ní gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé. Bẹ́ẹ̀ ni, ló bá ní Kábíyèsí àti Mariam àti Naomi, wọ́n wà ní parlour, that is living room. Wọ́n ní wọ́n ń wo fíìmù kan tó wà interesting nínú tẹlifíṣàn, nínú amóhùnmáwòrán. Wọ́n ní wọ́n dẹ̀ ń sọ̀rọ̀, ó dàbí pé wọ́n wo home video. Wọ́n ní favourite wọn ní ààfin yẹn. Wọ́n ní Kábíyèsí àti Naomi wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn kàkàkà torí nǹkan tó bá funny, ẹ̀rín la fi ń rìn. Wọ́n ní olórí náà ni ọmọ orí ìrìn yẹn Tóbi. Wọ́n ní bó ṣe gbọ́ pé Kábíyèsí àti Naomi wọ́n jọ ń ṣeré, wọ́n jọ ń laugh, wọ́n jọ wà nínú chamber tó ní nice time fúnra wọn. Ọlọ́run má jẹ́ á rógun ìbànújẹ́. Ẹ̀rín la ó máa rín, ìdùnnú náà la máa ní títí ọjọ́ ayé wa. A ní rógun ìbànújẹ́ o. Àtèmi àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórúkọ Jésù Olúwa wa. Amen. Wọ́n ní bí Naomi àti Kábíyèsí tán dunnú tán rẹ́rìn, bí Tóbi ṣe wá bá wọn nìyẹn. Ṣé mọ̀ pé ìjáde lára òun tán bọ̀rọ̀, àwọn jòwú, àwọn kedere ni wọn ò mọ bó ṣe ń hùwà láti lè jèrè ọkọ. Wọn lè jèrè, báwo ni wọ́n ṣe fẹ́ jèrè? Ó jẹ́ pé gbogbo ìwà ìbàjẹ́ pátápátá àjẹbánu ó kún ọwọ́ wọn. Kán lè sọ fún wọn pé, kán lè mọ̀ pé àwọn làwọn wà ńbẹ̀. Ẹ̀tì bí Ọlọ́run bá máa ṣe ògo ẹ̀, á gbé ògo, á gbé fún Naomi. Wọ́n á dẹ̀ máa ní ìtara. Pẹ̀lú ìtara àwọn ogun ọ̀run náà ló ń bá Kábíyèsí, ló ń bá Naomi ń ṣe ilé ayé ẹ̀ níbikíbi. Wọ́n ní bí dàda ò lè jà, ṣùgbọ́n ní àbúrò tó gbójúlé. Bẹ́ẹ̀ ni òun lọ̀rọ̀ Naomi. Bó ṣe wà yẹn, àwọn ogun ọ̀run wọ́n surround ẹ̀. Any action tó bá máa take láàfin, àwọn áńgẹ́lì àti àwọn ogun ọ̀run ló máa ń bá ṣe, kì í ṣàgbára ẹ̀. Bẹ̀tì àkọ́kọ́ ní sùúrù. Gẹ́gẹ́ bí nǹkan tá mò ń bá lọ. Wọ́n ní bí Tóbi ṣe wá ní, tí ẹ gbọ́dọ̀ yá, ìwọ shift. Wọ́n ní ta ló ń bá wí yẹn? Naomi ní kó shift, òun fẹ́ jókòó síbi tí Naomi jókòó sí. Ẹgbẹ́ gùn. Pé kí Naomi shift, ṣé ò gbọ́ ni bó kàn ṣe ti Naomi kúrò ní. Wọ́n ló sọ lẹ́ẹ̀kẹ́ ní kò sẹ́ni tó dá lóhùn. Àti Kábíyèsí o àti Naomi kò sẹ́ni tó tiẹ̀ dá lóhùn. Wọ́n nílẹ̀ kọ́kọ́ shift, Naomi kàn wọ́ kúrò ńbẹ̀ yẹn. Níbi tí Kábíyèsí, ó ní ibi tí Naomi jókòó sí tóun fẹ́ jókòó sí. Wọ́n ní títí wíwọ́ tó wọ́ Naomi kúrò lẹ́gbẹ̀ẹ́ Kábíyèsí, bínú ṣe bí Naomi nìyẹn. Wọ́n ló kì í fọ́tí olóyè tó gbóná kì í bọ̀ létí. Àfi gbọ́n. Bí Naomi ṣe dìde nìyẹn tó kàn tí dànù. Wọ́n ní kì í ṣe kékeré. Allegedly bá ṣe gbọ́. Wọ́n ní títì tó tí dànù yẹn kó ṣubú yàkàtà ni. Dídìde tí Tóbi fẹ́ dìde, bó ṣe rush Naomi nìyẹn. Àfi wọn fóun ní gbọ́, ti lọ ń gbégi, ó ti lọ ń gbé àdá, ó ti lọ ń gbé gbogbo ẹ̀. Wọ́n ní bí Kábíyèsí ṣe dìde nìyẹn.
kábíyèsí tún fún ní times 3 ẹ̀. Ṣé times 1 ni Naomi fún, ó tún fún ní, kábíyèsí wá fún ní times 3. Pé ta ló pè ẹ́ sínú chamber? Tí n bá pè é kò yẹ kẹ́ wọnú ààfin òun. Ìwọ kí ló ń wá bọ̀? O gbójúgbóyà orí pé ìyàwó òun jókòó sẹ́gbẹ̀ẹ́ ìwọ wá fẹ́ jà. Wọ́n sọ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn o. Tí òun ò bá sí lára adìẹ kan ló máa tọ́ Naomi níjà. Pé irú àrífín wo nìyẹn? Irú àbùkù wo nìyẹn lẹ fi ń kan? Wọ́n ní ara ta kábíyèsí. Ara nǹkan tí ọmọbìnrin ṣe máa ń sá kúrò láàfin ni. Ṣé tí kábíyèsí ò bá sí ní that atmosphere yẹn àbí láti ní time yẹn ṣá, pípẹ́ ìbá ṣe máa jẹ ọmọ yẹn lọ nìyẹn. Before you know it, ọmọ yẹn palẹ̀ mọ́, á lóun padà sí Àkúrẹ́. Ó ní tó bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Pé àṣemọ́ ẹ lélẹ̀. Ìjọ tó ń bá tún wà láàfin tó ń jókòó sáàfin òun, tí mi ì pe anybody tó dẹ̀ wà, ó tún wá, ó tún fi rẹ̀ sípò ọ̀wọ̀, ó tún wá fẹ́ máa gbé gbogbo nǹkan. Ó sọ pé wá lè, ó lè ṣan, ó ń lo authority pé fún ti kíni ná. Queen Naomi yìí tí gbogbo yín jẹ tẹ́ ń fún ní wàhálà, tẹ́ ń fún ní kíni, tẹ́ ń lo agbára fún, ìyálé yín gbogbo yín ló jẹ́. Queen Naomi bó ṣe wà yẹn, òun ni queen ilé Ifẹ̀. Àṣẹ tó bá dẹ̀ pa, òun ni final. Ẹ̀yin dẹ̀ máa tọ̀. Kí ni ìtumọ̀ yẹn? Wọ́n ní kábíyèsí pé ojú Tóbi ti ga sókè. Nǹkan tí kábíyèsí ṣe fún. Bẹ́ẹ̀ ni ó ṣe yẹ kó rí nìyẹn. Even tí ò bá tiẹ̀ sí Naomi, tí ò bá tiẹ̀ sí kábíyèsí ní ara rẹ̀. Ṣé rí àwọn ogun ọ̀run àtàwọn áńgẹ́lì, àwọn náà bá Naomi wá sáàfin yẹn. Láti wá bá Naomi wá jà ìjà, láti wá gbé Naomi níjà láàfin yẹn. Kí ló dé? Wọ́n ní Tóbi ó kàn dìde wá pé bí Naomi ṣe wà láàfin yẹn inú ń bí wọn. Wọ́n lè máa ṣe lójúkorojú, wọn tí ẹ wá ṣe ní pé káwọn tí ẹ ṣe nípamọ́ ètò ojúkorojú. Kábíyèsí àtúwà ń jókòó, wọ́n tún máa chance Naomi. Ẹ rí i pé Ọlọ́run ọba yìí, ọba ògbé níjà kẹ́rù ògbó níjà. Naomi àwọn ogun ọ̀run náà máa jà fún. Àwọn áńgẹ́lì ló máa gbèjẹ́. Ògo bá jẹ́ ti Ọlọ́run lókè ní ààfin lágbára Kristi. Naomi ló máa borí gbogbo ogun àwọn ọ̀tá ẹ̀. Ó máa borí gbogbo àwọn ọ̀tá ẹ̀. Ọlọ́run dẹ̀ máa dójú tì wọ́n. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Kí la gbé kí la jù? Kẹ́kọ̀ọ́ máa bínú orí lásán, bínú Naomi lásán. Láìṣẹ̀ láìrò. Léni yìí, ní àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí, mo hand over Naomi. Mo hand over fún Ọlọ́run lọ́wọ́. K'Ọlọ́run kó gbèjà ẹ̀. Kójú ti àwọn ọ̀tá. Torí ojú kì í ti ọmọ Ọlọ́run. Wọ́n ní tójú bá ń ti gbogbo èèyàn, ojú ò gbọdọ̀ ti ọmọ Ọlọ́run. Lórúkọ Jésù, mo rí Naomi bọ́nú ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Àṣeyẹ. Wọ́n ní òun ni alákàn ìṣẹ́pọ̀. Bó ṣe wà bẹ́ẹ̀ yẹn, bí Naomi ṣe wà bẹ́ẹ̀, k'Ọlọ́run kó túbọ̀ wà pẹ̀lú ẹ̀ o. Mo rí bọ́nú ẹ̀jẹ̀ Jésù ni kó máa ṣamọ̀nà ẹ̀. Àtòun àtàwọn ọmọ ẹ̀ nílé kábíyèsí. Kí ojú túbọ̀ máa ti àwọn ọlọ̀tẹ̀. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan èèyàn mi kẹ́ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá mi like, kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Lápò first time tẹ̀ṣẹ̀ fẹ́ gbóhùn lẹ́nu mi, ẹ jọ̀ọ́. Mo fọlọ́run bẹ̀ wá o. Owó tẹ fi ń bá mi subscribe. Àkàndùn ní wọ́ o. Ẹ máa fi máa fọwọ́ yẹn gbé nǹkan rẹ ṣe. Láyé yín o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.